Abatola gbẹ̀yìndé ìmàrànẹ̀ ọmọ yẹn kọ gbẹ̀yìndé ìmàrànẹ̀ Abatola gbẹ̀yìndé ìmàrànẹ̀ ọmọ yẹn kọ gbẹ̀yìndé ìmàrànẹ̀ ìjẹ wa èmi chiefs Abatola gbẹ̀yìndé kan. Báṣepù lára akọkọ lára ajáde lára ìṣẹ̀lẹ̀ mọ. Ó dàgẹ́ bí a ṣe ń sọ́mọ̀ lẹ́yìn kí ni iṣẹ́ Báṣepù àti báwọn ọmọ ni wọ́n ń lè tó bí ọdún mélòó lèèyàn lè lò nínú àjọ ìṣèlú tó tóbi. Jẹ́ni bàbá mi wọ́n bí mi sínú iṣẹ́ òṣèlú bàbá mi ló ní nígbà tó tẹ̀ tẹ̀lá ìgbà tí bàbá mi bí sẹ̀ wọ́n fún mi sí ọ̀tún yẹn ó lé ọ̀tún yẹn fún 15 years. So ìgbà tí Báṣepù dẹ̀ wọ́n á sún mi síbẹ̀ jáde ló ní ẹ̀sìn sí bàbá ṣe wọ́n ní ìjẹ́ bàbá ṣe. Bàbá wa tí a bá sọ̀rọ̀ nípa Ògún a mọ̀ pé àwọn irúnmọlẹ̀ tó wà wọ́n pọ̀ irú òòṣà wo ni Ògún jẹ́ kí lẹ lè rí sọ fún wa nípa Ògún. Ògún jẹ́ akọni Ògún ni ó lànà fún gbogbo gbanúmọ̀ rẹ̀ tó wà nínú ayé Ògún lọ́lọ́nà ọ̀nà àwọn ní máa ń pè ní Ògún ọlọ́nà ọ̀nà Ògún jẹ́ òòṣà kan tí Ògún jẹ́ òòṣà kan tí gbogbo èèyàn mọ̀ pé yẹ sí Ògún àtọ́nífá àtọ́nímàlẹ́ ìṣẹ́ tó máa ní Ògún jẹ́ gbogbo ní gbogbo èèyàn tó wà nínú ayé ló lànà fún wọn. Ó lànà fún alára, ó lànà fún ajérò, ó lànà fún Ògún léla. Ọba Ṣègùn lẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ báwa Ìjẹ̀bú pè ní Báṣepù. Kí ló wá dé tó jẹ́ pé Ògún ilẹ̀ yíyàn láàyò torí àìmọye irúnmọlẹ̀ tí ó wà gẹ́gẹ́ bí oníṣègùn léyè pé ọdún Ògún ilẹ̀ yìí mú kókó láti máa ṣe lọ́dọọdún. Ọdún Ògún tá a wà yìí tí mo mú kókó yìí ó jẹ́ ẹ̀ṣẹ̀ṣe ilé wa ni. Ọdún bí wá sí kan nìyẹn láti bẹ̀rẹ̀ bàbá mi jẹ́ ọdẹ yìí ó ṣẹdẹ títí ó dé Igbó Ọ̀rà àwọn àgbẹ̀ igbó kan ní igbó òyìnbó lọ́dọ̀ wa níbí ó kọjá Igbó Ọ̀rà so ó ṣẹdẹ débẹ̀ ìyá tó bí àwọn sísá mi ó lóyún wọ́n pàdé èèyàn lọ́hùn wọ́n pàdé ọdẹ bíi tiwọn lọ́hùn ọkùnrin ni wọn ló jìnnà gẹ́gẹ́ bí ìtọ̀nà fún mi ó pè wọ́n ó ní bàbá ó ní ìyàwó ẹ̀ lóyún nú ó ní wọ́n máa bímọ ó lọ́dọ́pẹ̀rẹ̀ ló máa jẹ́ o ó lọ́dọ́pẹ̀rẹ̀ ló kó sọ o èkejì ẹ̀ yẹn náà lóyún yẹn ló ń pè nínú lùsì aláìsàrà ó sọ fún yẹn ó ní ìyàwó náà lóyún ó lọ́mọ ọdún ìyàwó iṣẹ́ tí ìyàwó ẹ̀ bá máa bímọ ó lọ́ọ̀nà ló máa bí sí ó ní bí ọ̀nà ni kò sọ ọmọ yẹn bí ọ̀nà náà ló jẹ́ jẹ́ ọ̀nà ló dẹ̀ bí ọmọ yẹn sí ọ̀rọ̀ 1940 nìyẹn àwọn àti ìdáyé ó ní dáàbì mi ṣe ń jẹ́ bàbá ọdẹ jẹ̀nílé. Láti ìgbà tí bàbá yín ti ń ṣọdẹ tẹ́yìn dẹ̀ ti fojú bá wọn ǹjẹ́ ẹ̀yin náà ti ẹ̀ ṣọdẹ rí. Ọdẹ lèmi o ìwòye àdágbé ìwòye àníjẹtalẹ wá sí ẹ yí ẹran lẹbi ẹnu àlọ ṣọdẹ lórí àgbáyé ṣọdún ìjọba ọdún ìbá ti bí ọ̀túnla á lọ ṣe ọdẹ gbogbo Rẹ́mọ àwa Ṣàgámù wa Ìṣọ̀ún wa Rẹ́mọ àṣẹwò wọn wà mí báyìí jẹta lọ ṣọdẹ fún wa. Ní ṣókí láti ìgbà tí ẹ ti ń ṣọdẹ tẹ́ ti lọ sáwọn igbó oríṣiríṣi ẹ kàn bá wa sọ ìtàn kékeré kan nípa bí nǹkan ìyanu tí ojú yín rí nígbò ọdẹ tí ẹ ò lè gbàgbé. Àlọ́ ṣọdẹ ní Yéṣe adé igbó àwọn ìnàkí àwọn gbúrò wọn à ń wá wọn àwọn náà ń gbúrò wa ìgbàdóyá ààrin wọn ìgbàdóyá alọpàdé àwọn alọjádàgbà àwọn túùpù ẹlẹ́dọ̀ ẹ̀gàn wọ́n bẹ̀rẹ̀ sí ní dà wọn kan wọ́n ń dà wọn lọ wọ́n ń dà wọn bọ̀ ayé ìjọ náà igi yẹ́wẹ́rẹ́ ó so gbadẹ tó ní pé àwọn túùpù yẹn ẹni tọ́kọ́ rí ọmọdé ọdẹ ni wọ́n lé bá àwọn àgbà ọdẹ àwọn Ọlọ́run tóbi jọjọ náà lọ
wọ́n yé dé wọ́n tó dọ́sìn méjì but àmú mẹ́jọ nínú wọn àmú dọ́sìn mẹ́jọ nínú wọn ìgbó ẹ̀yìn ẹ̀ lọ́wọ́ so àwọn kan wà bẹ́ẹ̀ lẹ́yìn yẹn a lọ sí ìlú kan tó ń pè ní after Ìjẹ̀bú-Igbó gbàgbé ìlú yẹn across omi tó pọ̀ èmi olówe ọ̀ndẹ́ àwọn ìdẹ́tì kú sí ìyẹn ní Ajade tẹ́mi náà fi jẹ lé Ọlọ́run kó fọ̀rùn jẹ káwọn aṣáájú pẹ́pẹ́ so àríyànlọ́ba àjọ lọ síbẹ̀ jẹ́ náà lọ́wọ́ ni tó ti pé inú omi tá à ń gbà kọjá yẹn igi ńlá náà gbé síbẹ̀ náà wọ́n dẹ yẹn jábọ́ sínú omi yẹn àtòun àtìbọn yẹn èdè náà tún fẹ́ gbé odò jábọ́ sí Ọlọ́run ṣe ẹni tó mú wẹ̀ ó wà ní wa gidi agbéra wa jáde a lọ adé igbó yẹn lọ́hùn ìgalà lárípa ìgalà tárípa tó mẹ́jọ ọjọ́ náà apẹ̀tù 15 ọ̀yà méje àkóbọ̀ àdúgbẹ́lọ́wọ́ Ọlọ́run àdúgbẹ́lọ́wọ́ ìgbà máa ṣe nípìnlẹ̀ ìlú wa. tó ẹ̀yin ará ilé mo rò wípé ẹ̀ ń bá bàbá wa lọ bí wọ́n ṣe ń sọ ìtàn bí ó tilẹ̀ jẹ́ pé a ò mú ìtàn yẹn wá ní odindi nítorí pé àwọn nǹkan pọ̀ tí a fẹ́ ṣe ṣùgbọ́n àwọn díẹ̀ tí a fẹ́ mú wá náà mọ̀ wípé ẹ̀ máa gbádùn wa. mo máa ń gbọ́ wípé tí àwọn ọdẹ bá ṣọdẹ lọ sí igbó bóyá bí wọ́n rí bí èrè ni o táwọn olóyìnbó pè ní python tó ń bá là wọ́n máa ń rí àwọn nǹkan kan nínú wọn ǹjẹ́ ẹ tiẹ̀ ti ṣọdẹ tẹ́tí tó yẹ pé ẹ la ẹran yẹn tẹ rí àwọn nǹkan bí àbàtì nínú ẹ̀. òsì bí ẹ bá ní kan mú ẹ pé tó bá pa bí èrè bẹ́yẹn nǹkan tó bá gbé mì náà máa bá bẹ̀. nǹkan tó bá gbé mì. nǹkan tó bá gbé mì nǹkan tó bá jẹ náà máa bá bẹ̀ mí lè lọ́ra tó pọ̀ sí nǹkan tó máa bá bẹ̀ jẹ náà. ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ilẹ̀ káàárọ̀-oòjíire lápapọ̀ nípa àṣà ìṣe àti èdè wa? ìmọ̀ràn tí mo ní fún àwọn èèyàn gbogbo nǹkan tí èèyàn ń ṣe láyé ó jẹ́ olótìtọ́ nǹkan tó bá fẹ́ ṣe jẹ́ olótìtọ́ torí orí òtítọ́ lójú níyàn dẹ̀ níbẹ̀rù Ọlọ́run òrìṣà tó ń sìn má dà wọ́n bá dà ẹ́ ìwé òkú yìí sìn ni òun dà mo bá ní òkú o mo fẹ́ bí nǹkan báyìí nǹkan tí mo fẹ́ ló máa ṣe fún mi ẹni tó ń ṣe lélẹ́yìí tí ó ń gbé bọ́n bí tiẹ̀ dẹjọ́ náà sókò dẹ ṣe pé kó lọ́ máa bá tìyàwó ẹ̀ èèwọ̀ ni olùgbé ìyàwó ẹ̀ lọ sókò dẹ kó lọ́ máa kọ́lẹ̀ ìyàwó ẹ̀ lé èèwọ̀ ni àwọn ikú ẹlòmíì tó ń ṣe àtọ́fà àwọn ara wọn náà fi fà torí wọn lóòótọ́ wọn níbẹ̀rẹ̀ Ọlọ́run wọn dẹ̀ níbẹ̀rẹ̀ ìjà tó àwọn sí bó ṣe jẹ́ nìyẹn. ẹ wá wúre fún gbogbo ọmọ káàárọ̀ ní ṣókí. gágán kí kábíyèsí ìlú ọdún ayọ̀ Awóbàjò àgbà ẹ̀mí àgùn ìlú Ìlara ò ní bàjẹ́ ìlú Ìlara máa tẹ̀síwájú gbogbo ìlú tó wá sí báyìí lẹ́nìí balẹ̀ yìí láyọ̀ ẹni gbọ́jọ́ lọ́jọ́ lọ wá ṣe légbè lẹ́yìn ẹ bá bá mi ṣe ọdún lẹ́nu ó bá dọdún tó gbà yìí náà lẹ́tọ́ máa wá inú ẹ̀ lẹ́tọ́ máa bá o èyí tẹ́ ẹ wá tẹ́ ẹ wá tí náà dà ìgbàlẹ̀ rẹ ìṣòwò náà rẹ ẹni bẹ́lẹ̀ yìí ṣàṣemọ ọmọ mi kú lédè yín nǹkan tẹ́ ẹ ní tínú yín dùn kò ní dìbàjẹ́ fún mi wá ṣe légbè lẹ́yìn orí yóò nígbà yẹn lọ́sọ̀ oníbàjẹ́ lálẹ́ owó gbogbo yé o má kẹ́ ẹ bẹ́ẹ̀ aládéjọ wọn gbọ́ owó ìgbà òògùn má kẹfẹ́ o. owó ìgbò má kẹfẹ́ o. aládéjọ kó má kẹfẹ́ o kó má kẹfẹ́ nù owó kó má kẹfẹ́ nù mọ́mọ́ kó má kẹfẹ́ nù máa lábìyà ara. Ògúnlágà yá àkiri pa máa lẹ ẹgbẹ́ lẹ́yìn Yorùbá ṣe lè gbè lẹ́yìn ìdílé ni. Ìyálóde bẹ́ẹ̀ má gba àbàṣà bẹ́ẹ̀ má dàjí bọ́nà báwọn ọ̀pẹ̀rẹ̀ àdánù wá pẹ́ kó tó tè ní kú bẹ́ẹ̀ ni pẹ́ kó tó tè ní làbí ó ní tẹ́jú bẹ́ẹ̀ dá gbogbo yẹnu ó ṣe gbọ́ wá bẹ́ẹ̀ má dàjí bọ́nà. Ẹgbọ́ àwọn gbé máa là má lówó kọjá ní máa là kówé o máa là má lówó.
ní máa làgó a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba dẹ́dá ọba ṣẹ̀dá mo rò wípé ẹ ti gbọ́ nípa Ògún tí a wá ṣe ní ọ̀dọ̀ bàbá wa lónìí mo ti wá sọ wípé tí ẹ̀yin bá ní ọdún ìbílẹ̀ yìí àbí ẹ ti ẹ̀dí akọni tí ẹ fẹ́ wá sórí Tálákọ́ni àṣà ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀mí ọmọ yín 080 tàbí kí ẹ wo ìsàlẹ̀ amóhùnmáwòrán yín ẹ ó rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kejì bẹ́ẹ̀ kúkú ni ìlú Ìlara Ìjàyè Kòsòrè Ìbàrẹ̀yẹ Károkò Àròkọ Ẹ̀yẹ Fòlọ́lá kúkú wà ìlú tí a ti bí akọni ìyá àṣà bẹ́ẹ̀ ni èmi Ṣọlá Adé náà ni màmá sọ wípé mi Ṣọlá Adé ọmọ bíbínú Fátúndàṣe ayọ̀ Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà atọ́kọ̀ ètò ìṣẹ̀ǹbáyé àti Tálákọ́ni àṣà lórí Orísun ẹ wo ètò ṣì ń tẹ̀síwájú ẹ máa bá a ká lọ kóòdù àgbéwà àṣẹ. ẹjọ́ sà kí ni orúkọ yín sà. orúkọ mi ni Dr. J.O. Dúbẹ̀là ọba ìṣègùn òde Rẹ́mọ. kábíyèsí ẹjọ́ sà kí ni ẹ lè sọ pàtó nípa ọdún tí wọ́n ṣe ní ọdún ènìyàn sà. ọdún tí wọ́n ṣe lọ́dún òní jẹ́ ọdún Ògún. Ògún dẹ̀ jẹ́ òòṣà tó ṣe pàtàkì nínú àwọn òòṣà ìṣẹ̀báyé ní ọtí ìgbà ní ìṣẹ̀ṣe sọdọọdún ni wọ́n máa ń ṣe ọdún yìí sòun náà ṣe ń ṣe lọ́dún yìí. ẹ ṣe bàbá ẹjọ́ sà ọdún Ògún yìí kí ló dá lé lórí fún àkọ́ fi ṣe sà. ọwọ́ ìsọfún wọn jẹun. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ mo sọ lẹ́ẹ̀kan wípé ọdún Ògún jẹ́ òòṣà pàtàkì tó jẹ́ òòṣà ìbílẹ̀ tí àwọn èèyàn sì ń bọ láì sí Ògún fún àpẹẹrẹ téèyàn bá fẹ́ ṣe gbogbo nǹkan pé àdá ni gbogbo oríṣiríṣi kan téèyàn fẹ́ lo Ògún ni so Ògún jẹ́ òrìṣà tó jẹ́ pé ó ṣe pàtàkì tó pọ̀ òun làwọn èèyàn ṣe ń bọ téèyàn bá ń wá nǹkan pé ó fẹ́ bímọ ni ó fẹ́ ṣe nǹkan ni ọ̀nà ọ̀la fún o wọn á ní kó lọ bọ̀gún tó yẹ báyìí ọ̀pọ̀lọpọ̀ tó bá ṣe ra mọ́tò wọn á ní kó lọ bọ Ògún kó má bàa rí accident tó bá dẹ̀ lè bọ Ògún yẹn gbogbo nǹkan tó bá ní kó fi ṣe tó bá ṣe lóòótọ́ ibi ò ní ṣẹlẹ̀ sí so Ògún jẹ́ òòṣà pàtàkì. ẹ ṣe gan sà ẹjọ́ sà ìmọ̀ràn pàtó lẹ́ni fún bàbá wa tí wọ́n ṣe ọdún Ògún lónìí sà. lákọ̀ọ́kọ́ kí n tó máa fún ọ ní ìmọ̀ràn mo àkọ́kọ́ gbàdúrà fún wọn pé àjọ̀dún Ògún tí wọ́n ń ṣe yìí wọ́n á lè máa ṣe lọ́dọọdún wọ́n á sì máa rí owó fi ṣe nítorí Ògún ó máa ń lànà fún yàn ni Ògún á sì máa lànà fún wọn so ìmọ̀ràn mi sí wọn ni pé kí wọ́n túbọ̀ máa gbìyànjú kí wọ́n máa ṣe àjọ̀dún Ògún yìí bí wọ́n ṣe ń ṣe